makinga oke ọmọ gẹ̀ sọ̀rọ̀ kan mi ni ọmọ ìbúdó lè sọmọ ngẹ̀ngẹ̀ngẹ̀ bó jẹ́ ọ̀nẹ́nẹ́ ti bá dìmọ̀ lẹ́tì yìí o ọmọ lọ́jà ní bókun láì mọ́ra yóò fàájúwẹ̀ tó gbogbo náà lórí ìkànnì Igi Arówó TV Diary asáwá ìṣẹ́tísí òun àfẹ́ ká múnà náà ní yàjó nílẹ̀ ìkálẹ̀ ìlàjẹ àti àpọ́ì fún ara lẹ́ni gbogbo mọ́ra àtútọ́ tọpẹpẹ ìmàlẹ̀ gangan àtọpẹpẹ lọ mo mọ̀ kí n fara mímẹ́ lè fọ́ ìgbàrún àti fọ́ ṣùgbọ́n ìkàn nínú àwọn ọmọ yìí ọkẹ́ bá wọn tó mú agánlẹ̀ kó má lẹ̀ pé náà ká lù ọ̀nà àlẹ́ gbẹ̀rẹ̀ bá mú kí n bá kẹrin lọlé. Ẹ káàbọ̀ adá orúkọ wọn náà kí àwọn ènìyàn. Mo kí dédé hàn o àmà fẹmọsìn ààrẹ lùwà àrò àjòyè adé farati Patrick Akínmúsìn. ó ṣe bàbí ó ṣe kí mo sì ẹ dárúkọ yìí ẹ ní mà pé òkè dẹbì nígbé òkè títì nígbé òun ní ara ni kíṣe kí mo sì yẹn ti jẹ ẹ bá mú náà ti orin lúbọkù yóò ṣe bá wa wáyé pàtó kí mo sì. ṣé wà mí lúbọkù òun ó bí Léhà Ládòkun ó bí Ògbénṣòtónà ó wá bí Ẹmọ́sìn ní òkè dẹbì. Ló ṣe bàbí kí mo sì irọ́ ní mà pé èyí bu àtìgá dẹ́mọ̀ kí ẹ lù malẹ̀ àjù ìyẹn malẹ̀ lílá irọ́ ní mà pé ẹ lù ṣùgbọ́n tí kí mo sì ó tún náà òun yẹn lù ló yàtọ̀ gangan ìyí ẹ pè ní agan ìyẹn gangan wá gbé mi wá dé mo tọ́ pẹpẹ yẹn wá ni pé mo malẹ̀ agan yìí látijọ́ mo ti máa kí mo sì yẹn lù ni kí ẹ pè ní malẹ̀ agan yìí gangan. Ó ṣe malẹ̀ agan bàbá Kẹ́mọ́sì òun èlù agan yìí ní náà ti gbàjíǹ bí wá àwọn bàbá wa kẹ bàbá Kẹ́mọ́sì ó wà ti bí 18 something sá ọ̀tí wá wọ́n ní ìdàgbà lọ títí ó wá bí àwọn ọmọ yóò pọ̀ ó dẹ̀ náyà yóò pọ̀ ó bí rẹpẹtẹ wa ní bàbá Kẹ́mọ́sì àyà àmà ó tún nùgbọ́n tún yálà tún ní àgọ́ kan ní ẹ̀pẹ̀hún òkè dẹbì kò níyè ní ìmọ̀ ọ̀dẹ̀ yà wá bí àyàwó ẹ̀ wá kó ŋa hí sáìdì kan nínú oko kọ́lí ŋa pẹ́pẹ́ ibẹ̀ ní olóbìnrin bẹ́ẹ̀ ni nínú àyà Kẹ́mọ́sì àìfi àwọn ọkùnrin yóò gbẹ̀dọ̀ lọ sí sáìdì ibẹ̀ ní ìgbà yẹn ṣe ó máa lẹ agan wa ló ti wá àti ìlú mo pé bàbá Kẹ́mọ́sì mo ra náyé ó gbé kùsì sí àfẹ́yìn ó gbé yàtọ̀ òde ó lẹ́ pé ó máa lẹ̀kàn ọba ló wáyé òun bàbá Kẹ́mọ́sì òun ní gan-an rí ilẹ̀ yìí mo dẹ̀ mú ó gbé sí ààrẹ ó gbé òkè kùsì sí àtijọ́ aláṣọ bẹ́ẹ̀ni ó gbé ó jókòó òde ń bẹ̀ ó sì jókòó àjàó kà wá náà kòkè ọrùn ó bọ́ lulẹ̀ àkàtà bàbá Kẹ́mọ́sì gbàm ó gúnlẹ̀ ṣọ́ àjánẹ̀ mo dẹ̀ ìkúnlẹ̀ àwa la bù epo àwa bù ilé wà bù lẹ̀bẹ̀ wà gbé àjà wà yọ bàbá lọ ní bàbá bóyá lọ bẹ̀ wà rí àjánẹ̀ ní ìyàrá wa níbẹ̀ àgbélébẹ̀ bí ìtàn agan ti ṣe wá náà ti gbà ẹ́ nẹ̀ wà rí náà ti gbà yẹn wá ó sì pé àkàtà gangan kan ní ọ̀pọ̀ yìí Àjàyí báyìí mo fẹ́ dandanà yàn àyànnà náà dáadáa Àjàyí tí òun èso gàgà yìí òun èso gàgà yìí ìyá gan gbé yẹmú kò má lẹ̀ òun lílà yẹmú pé dán náà kí wọ́n ti wá gba ẹ̀mí sí ẹ̀ pé agangangan fọ̀nà kàmúlù kí Àjàyí olúwayé ẹ̀dùn wọn ìwọ̀n ìlú agan yẹn wọn ọ̀sẹ̀ ìwọ̀n sọ sí rí láti bẹ̀rẹ̀ agan nìwá kí bàbá ti wá mú kẹnu báyìí lọ́pọ̀ wá sí ọgbọ̀kan òun ìlú lọ́dún mẹ́ta. nígbò wọn wá yáyẹ lù ó dàlù ó máa lẹ̀ gbẹ́rẹ́ pẹ̀lú wàhàn àlù pẹ̀lú agan yẹn nígbà ẹ̀dẹ̀ lù mọ́ ìmọ̀ ń bá tó jẹbẹ́ tí ló lọ àbọ̀ ní èní ó bá dà ọjọ́ kíní ó jáde kí agan mọ́lẹ̀ jáde nígbà wọn lẹ́ bá ti jáde agan jáde tẹ̀lé nígbà wọn bá sókun àtúndù wàhàn
àwa mú ètùtù hàn dédé àwa ṣe é nìgbò ọba tí àjẹ. so torí pé àjà yẹn wá fi ló họlẹ̀ ẹbẹ̀ òun fàdó ẹ kó wá sí ọ̀dọ́ wọn nìkan ṣoṣo ọ̀dọ́ wa nìkan ní tó kí wá wọ́n sí o wọn gangan ẹ lu agan ni bẹ́ẹ̀ ni sí dédé ilẹ̀ kálẹ̀ ni ètò ìlú máa bí mo eré Èkìtì yẹn ti ẹ lù lé Èkìtì mo ti ṣùgbọ́n tí wà yín ó jẹ́ òun yóò wá náà tó fi ọ̀run wá ló dẹ̀ ọgúnlẹ̀ bẹ́ẹ̀ ni níbẹ̀bẹ̀ kábíyèsí Elédùmarè bàbá fúnra sí bàbá kí mo sì fúnra wa mo ní pé ò gbọ̀kàn bẹ́ẹ̀ ni lọ́dún mẹ́ta ó ní akàlù bẹ́ẹ̀ ni bàbá ẹ lu agan bẹ́ẹ̀ ni ọgbọ̀n ọdún bẹ́ẹ̀ ni ṣe mo gbájú bá láàrin agbájúbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Bàbá ní ọjọ́ agan yẹn nàbá wọnú gbé yẹn kọ orin nígbà kó orin ọmọ náà kan ṣoṣo wọn kọ títí àbípa gègèlè wa ó ṣẹṣẹ gègèlè wa ó ṣẹṣẹ agan gègèlè wa mi ṣàtúbẹ̀gbọ́ rẹ̀ títí àfihàn tó bá ti láti kó fẹ́ họ ayé òwò àtẹ̀mílẹ̀ wá sí ó fẹ́ họ ayé òwò àtẹ̀mílẹ̀ yàpadà bó fẹ́ họ ayé yìí ó ti ní ìtàn akínwọ̀sì agan ti họ ní parí. Rárá o ètò ìfọwọ́ rẹ̀ ní parí. ẹ̀kẹ́ díjẹ mọ́ ni díjẹ mọ́ ni. èsì pé họ nípa wá kò kà mo fẹ́ bèrè ní ọjọ́ ìmúlò kó lórí ẹ̀kún gbé òòṣà kan ọ̀gọ̀rọ̀ ọ̀rá nìyí ọ̀gọ̀rọ̀ yìí ṣé ọ̀gọ̀rọ̀ lásán ni àbọ̀gọ̀rọ̀ ayé. ọ̀gọ̀rọ̀ ayé ni. ọ̀gọ̀rọ̀ ayé tó mọ̀ pé agan gangan tó jókòó yé bẹ́ẹ̀ ló jókòó yé ọ̀gọ̀rọ̀ yẹn. mo mọ̀ pé agan yìí ó pé mẹ́ta ó jáde ni mẹ́ta ni alórúkọ yẹn pẹ̀lú kọ̀ọ̀kan nínú wọn. ọ̀kan ọkọ ọ̀kan òbí ọ̀kan lẹ́ẹ̀rín bọ̀kan ẹ̀dùn lọ́dún mẹ́ta. ṣé ọ̀gọ̀rọ̀ yẹn ma wá rí pé inú gbogbo ọ̀gọ̀rọ̀ yìí àmú ẹ̀ abùngan afọ̀dàmọ́ àmú ẹ̀ agbówó rí yan àmú ẹ̀ ata ẹbọ ẹhẹ yan kí ẹ̀ tún máa yìí torí ó ṣe dédé pátá lójú ẹ̀dẹ̀ wò ó lùgbọ́n iṣẹ́. ohun yìí bá wa kọ́ wa ní ìgbà yẹn. òun ni a ti tọ́ pẹpẹ ẹni èdè ti yàtọ̀ ẹ̀sùn ti yá. yàtọ̀. Bàmí o ṣe àkàrẹ ẹ̀ bá o àyàn wa nínú ilé àti bọ́bí sí ló bá ní ohun tó fẹ́ bèrè nípa ìta agan àwọn kan ti fọ pé déèyàn máa rìn jìnnà kò bá rìn jìnnà jù bí máa ṣe pé alábìrin mú ìdágan fúnra ìdánù kan jáde náà tí ì jáde gédégédé ẹjẹdá lámọ̀gbà ètò ìdámúrò yìí ìbẹ̀ tó jìnnìjìnnì láìfẹ́ kàbọ̀ mí níbo mọ́ra ẹ̀ jẹ́dá lámúrò ọbẹ̀ abáwá kéèyàn ìbọ̀kan náà. mo kí dédé àwọn máa fẹ́ mọ́sẹ̀ o dédé àwọn máa fẹ́ mọ́sẹ̀ kó dàpọ̀ kárí lọ Èkó lọ Ìbàdàn lọ Òyìnbó dédé àwọn ọmọ kí o ẹ̀jẹ̀ tó kí àwọn máa ìdẹ́bì. ó ṣe àyàn ní ìlọlé àmàtìrìngà o àti dédé wọn báyìí àdẹ̀tìrí pé bàbá ó ti ràn náà fọ́nẹ̀ ìṣe agan ó ti wáyé ìṣe ti sọ kalẹ̀ ìṣe ti ṣe tó yẹ pé ó wá ṣe ìdítọ̀dọ̀ganu kan ṣoṣo kí mo sì ọmọ Ògúnṣètònù nǹkan ṣoṣo èlù wágan ẹ̀ pé àjàyẹ̀rọ̀ ní Ògúnṣètònù pé àjàyẹ̀rọ̀ wà náà tọ̀wọ́ dẹ̀ jáyé àkàtúntò náà tó gba yẹn o òdẹ̀gbálẹ̀ tí ìlú bá ló ti lé ní 100 ọdún òun jẹ́ di mú yàtọ̀ pátápátá rẹ̀ àṣà wa iṣẹ́ tí ṣe wọ́n lè mú gangan ni òkè ọmọgẹ̀ sorúkọ mi ni atọ́pínpín àṣà àti ṣe nílẹ̀ kálẹ̀ Lájẹ àti àpọ́ì bó bá dúwà ní malẹ̀ yẹn pè ní màwábẹ̀ bá dọ̀jọ́ máa tó kárí ra ọ̀ ìkànnì Garo TV Darimo Títò ní ìdàbọ̀. Ṣé o.